tọ́ a tún ti dé bá ṣe máa ń dé o láti fún yín ní ìròyìn nípa àwọn òṣèré obìnrin àti ọkùnrin. Òṣèré tẹ̀ ń wò ní ojú àwòrán yìí orúkọ ẹ̀ ní Lateef Adédìméjì. Olóṣèré yìí kò kéré rárá láwọn tí wọ́n jọ ń ṣe eré ìtàgé kiri. Ọdúnladé Adékọ́lá ló mú wọ eré ìtàgé. Inú eré ìtàgé yìí ló ti pàdé olólùfẹ́ rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobímpé. Eré tuntun tí ó yà ní ọdún tó kọjá yìí ló ní ká bá ń dúpẹ́ ní ọwọ́ àwọn ọmọ Nàìjíríà o pé ẹ ṣé gan-an. Ó ní ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o, gbogbo bẹ́ bá ṣe ń fà á ní ó tó ra o. Ó ní apá kejì ẹ̀ ti jáde nínú ọdún yìí o, ó sì ti wà ní gbogbo ibi tẹ́ ti lè dáńlóòdù rẹ̀. Ó sì ní ká sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀ pé iṣẹ́ tuntun tún ń bọ̀ lójú ọ̀nà tí a ti mọ àkọlé rẹ̀, ṣùgbọ́n ọdún tí a wà nínú ẹ̀ yìí iṣẹ́ tuntun yóò jáde o tó jẹ́ pé a sì tún máa gbádùn ẹ̀ ju Lísàbí. Ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ wa tẹ máa ń wá àsìkò láti gbọ́ ìròyìn wa, etí tẹ fi ń gbọ́ wa kò ní dí o, ojú tẹ sì fi ń rína náà kò ní fọ́. Ẹ̀yin tó ṣe pé àkọlé lè tẹ máa bá fídíò wa pàdé, mo fẹ́ kẹ́ fọ́lò wa, kẹ́ like, kẹ́ share, kẹ́ dẹ̀ comment. Ó dàbọ̀.